Sorry, coded. Sorry, coded. You can see the man in my background. The thing is Coded. Ẹ sọ pé àwọn ni wọ́n kọ́ yín níṣẹ́, báwo lẹ ṣe darapọ̀ mọ́ wọn, báwo lẹ ṣe government. So ìgbàyẹn oṣù ni mo wà láàbò oṣù máa ń wá sírí àṣà láti Èkó a máa ń sírí àṣà ní abúlé ńlá ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ a máa wá ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọmọ fún wọn kọ́ wa ní ti inú tòde tíátà torí ẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn áàtì mi ò lẹ́gbẹ́ o torí mo kọ́ṣẹ́ níbi tó ti mọṣẹ́ mo lè pọ̀fọ̀ mo lè pẹ̀sà mo lè pegede mo lè ṣe traditional kò sí èdè tí mi kò sí kọ́ yí tíátà sí tí mi ní yíwọ̀n ọbẹ̀ nítorí ibi tí mo ti kọ́ṣẹ́ ni so ẹ̀ka ni mo fi àkọ́dá bí wọ́n kọ́ wa wọ́n jẹ́ ká mọṣẹ́ dáadáa so bí mo ṣe jọ ìwọ̀n yẹn àwa jẹ́ ní first set tí mo fi àkọ́dá bí ṣe freedom as far back as 2010 làwa fi ṣe graduation lọ́dọ̀ Murphy láti gba certificate wa sọ́wọ́ as far back as 2010 làwa fi ṣe freedom níbi iṣẹ́ tíátà èmi mo pẹ̀lú àwọn first set Paso ló pè lọ́jọ́ táwọn ṣe freedom lọ́dọ̀ Murphy náà ńláńlá.